Abídèmí ó kéré sórí gbogbo babaláwo tí ń bẹ lẹ́yìn bí wọ́n bá ṣiṣẹ́ kan tì ibi tí mo gbé wá rè wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ròyìn mi fún wọn mọ tí mo lè ṣe iṣẹ́ tèmi bá sì ṣe tí mo bá rí ṣe kò sí babaláwo tó tún lè ṣe tọ́sẹ̀ kú ni bí wọ́n bá lùlù àtìlógún fún kò ní lè pàṣẹ dà bí wọ́n bá lu bàtà kò ní gbọ́ sóńgbóhùn tẹ̀lóhùn ogun bẹ láàrin yìí ara rẹ̀ ó yá àmọ́ yóò ná lówó tí ó pọ̀ owó bẹ́ẹ̀ ni owó wà máa fún yín kára wọbí ṣàtìyá ní kò gbọdọ̀ ṣàbídèmí ní kò gbọdọ̀ ṣọmọ yẹn owó ń bẹ ń lẹ́bìbà owó wà tí máa fún kò sí nǹkan tí ó ṣe Bídèmí àmọ́ yóò ná ní 8 million 8 million bẹ́ẹ̀ ni bàbá ṣe bí 8 million àbí 8 million ní agbára Ọlọ́run ká agbára Ọlọ́run ká